ìfẹ́ la kọjá òfin lóòótọ́ o. Abubakri ẹni tí ò lólùfẹ́ bí ẹni tí ń sàárẹ̀ ni aya níní ó ṣe é gbéraga ìyàwó ó dùn mú yangan lọ́ọ̀dẹ̀. Kìnìún ní jọba láàrin ẹran àrògìdìgbà ní í ṣe baálẹ̀ odò. Gbogbo èrò tí ń lọ tí ń bọ̀ ó yá ẹ wá worí àpèsè láwùjọ. Jọlá Adéní jẹ́ ọmọ kan bí ẹgbàágbèje ọmọ eyín mẹ́nugún tí fọjọ́ gbogbo dára bí ègbin. Ó yọ lọ́ọ̀kan wọ́n ṣe bóṣù ló yọ. Bọ́mọ ọlá bá ń gbẹ̀sẹ̀ bàtà bí ẹni kó wà láàfin ni. Ojoojúmọ́ ní fọjọ́ gbogbo dára bí ègbin. Ilẹ̀ ọmọ ẹ̀jẹ̀ máa kó àrògùn. Ọmọ ajílálọ ọmọ ajíṣọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí ègbin. Ọmọ alápò tèmi ọmọ ajagun má fìtìbọn ṣe. Ọmọ ọlọ́fà tọ̀hún ọmọ ọlọ́fà tìyín ọmọ ọfà kanlẹ̀ ó sì yé kúrú nínú ilé baba tó bí ọlọ́mọ ọmọ fẹ̀kọjẹlá ta ló jẹ́ gbéná wojú ẹkùn bí ó sáwo nínú ilé bàbá rẹ̀. Bó bá ṣe pé à ń tẹ̀wà lọ́jà ni Àlíyà bó bá ṣe pé à ń tẹ̀wà lọ́jà ni ẹwà wẹ́lẹ́wà ó gbẹgbà gún Jọlá Adé ẹwà rẹ̀ ó gbẹgbà gbèje. Gbogbo ọmọge ló fẹ́ rí bó ti rí wọ́n fẹ́ mọ̀ ṣoge lórí oge. Ilé ọkọ ilé ohun kíkọ́ ni Àlíyà ìran obìnrin tó bá láforítì ló lè gbádùn bẹ̀pẹ́ títí tí. Jọ̀wọ́ mórí lọ mọ́sì mẹ́wàá lọ jẹ́jẹ́ ni kó gbélé ọkọ ṣe. Ọba òkè òní jẹ́ òtẹ́ níbẹ̀ òní kó wálé nílé ọkọ òní ṣíwàwù. Tẹ́tí gbọ́ ibi ọkọ bá fi ní sí làágbé o. Mọ̀yẹ̀lẹ́jọ́ wẹ́wẹ́ tí túlẹ̀ ẹbí kiri. Jọlá Adé mọ̀yà alábùkù tí dádúgbò láàmú o. Má fàyè fìtínà ọkọ rẹ jẹ́jẹ́ ni kó gbélé ọkọ ṣe. A kì í torí bá jẹ́ ìjú ọkọ ká máa ṣe jàgídíjàgan nílé ọkọ ọ̀rọ̀ rí ọmọ àlùbáríkà. Ìyàwó wa bíbejì lákọ̀ọ́kọ́ ó dé ní Jọlá Adé wa bíbejì lẹ́ẹ̀kejì. Ọmọ Jímọ̀ wa bíbejì lẹ́ẹ̀kẹta. Ọmọ yọyọ níbẹ̀ nílé kan ọba fún ẹ lọ́mọ rí. O ní rógun à ń fọ̀bẹ́ gbẹ̀bí láyé o nílé ọkọ o ní ṣíwàwù. Abubakri Tíámíyù Àyìnlá ẹni tó ró ìfẹ́ bá bá rí ló lè mọ bọ́fà ìfẹ́ ṣe mú tó. Ẹni tó bá bá ní abì kan ló lè mọ bí ṣe ń rìn ní abì kan. Oró tí múni lójú tí tọ gbogbo ara já. Tíámíyù Àyìnlá ló lọ mú ọ ní déǹdì ẹ̀mí sórí pé kì í ṣẹ̀bi rẹ. Ló fi jẹ́ pé bí epo ní ṣẹlẹ́bu. Bí odò ní ṣòmùwẹ̀ o. Ṣe bíbí kó oró lólùfẹ́ rẹ ní ṣe ọlọ́jọ́ gbogbo. Bó o bá rokun bó o bá rọ̀ṣà ó ti rélé bùté rẹ. Àmọ́ sá mọ́yọkùnrin ẹ̀tàn tí fìfẹ́ hàn ní lówùrọ̀ tí wádìí alẹ́ ta tí gbomijé lójú ẹni. Torí báyé bá ń jáyé o tí ẹnì yóò sì máa ṣe lọ má fòyà o. Tíámíyù Abubakri Àyìnlá ń wó bọ dénú lé bàbá rẹ̀. Sákíò ògùn ọ̀rọ̀ ke àgbẹ̀dẹ òrọ̀ bàtà kàkà kó rọ méjì òbí ṣàlálá. Ìrẹ́ ẹni tí ó mọ̀ràn ní sọpá gbẹ̀dẹ òrọ̀ bàbà ẹ̀yin lọ́mọ àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà nínú ilé bàbá ẹ̀yin. Ọmọ olókè kan òkè kan ọmọ olókè kan àsábárí ọmọ olókè kan òkè kan ọmọ olókè kan ológun ló láre àsábárí ló níjà. Bó bá dijọ́ eré kẹ́ ẹ ránṣẹ́ kó ológun bó bá wá dijọ́ ọjà kẹ́ ẹ ránṣẹ́ pàṣábárí. Ọmọ arógun yọ̀ ọmọ afogun ṣòwò ṣe èmi máa lé bàbá rẹ. Èèyàn tí ò bá lè jà kó má bá wọn dámọ̀ràn kan à ń gbé Ṣakí torí pé ogun níṣẹ́ tiwọn. Bèrè kí o tó wọ̀ kó o má bá wọn sá kìjokìjo bó bá dijọ́ ogun. Ọmọ ẹlẹ́ni sín ọmọ olóbi sọ olóbi mọ́mọ́ sọ mọ́ o ẹjọ́ rẹ̀ àrí ni. Mo fowó tọmọdé ọ lẹ́nu nínú ilé baba tó bí ọlọ́mọ. Ẹbí ọkọ só yẹ ká dúpẹ́ àbí ó yẹ àdúpẹ́. Ẹbí ìyàwó só yẹ ká dúpẹ́ àbí ó yẹ ni. Ìyá ìyàwó só yẹ kó o dúpẹ́ àbí ó yẹ ni. Bàbá ìyàwó só yẹ kó o dúpẹ́ àbí ó yẹ ni. Oore ńlá ni kíri ọmọ ẹni kó sojú ẹni. Ayọ̀ ńlá ni kọ́mọ ẹni ó dábìrà lójú èèyàn. Gbogbo wa pátápátá ànírántí ọjọ́ òní bú sẹ́kún ẹ bá ń sàmì ẹ̀wù tìrìtì. Bí a bá wá níta ló kọrin ìwìsí tí ayé o bí a bá níta ló kọrin ìwìsí tí ẹyin ẹ sọ fún wọn wípé ọmọ akínpẹ́nu ni. Ẹnjìníà Akínpẹ́nu Adébọ̀wálé Táíwò náà rèé o. Ọ̀jọ̀gbọ́n akéwì tó mòye ọmọ Odídẹrẹ́ ni bàbá tó bí ń lọ́mọ ìlú Ìwó ó ńlá tí wò ń dàgbà.